Alesh TV. Ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Èní tún ní ọjọ́ dáadáa ọjọ́ ore nínú oṣù Ramadan 2026 Ramadan and Lent. Àti jáde lọ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé oúnjẹ oríṣiríṣi oúnjẹ alára oríṣiríṣi ni ìyá wa lálùbáríkà náà máa ń pèsè láti fún àwọn èèyàn láti lè fi ṣínu àwẹ̀ àti oúnjẹ Lent àti fẹ́ jáde lọ́wọ́ báyìí kọ́lọ́run kó túbọ̀ kó bá wa kún ìyá wa lálùbáríkà alájàsọ̀rọ̀ látàwọn abẹ̀kẹ́ àdè lọ́wọ́ iléeṣẹ́ Alesh TV ò ní ṣubú alájàsọ̀rọ̀ látàwọn abẹ̀kẹ́ àdè ẹ̀ ní ṣubú ibi tẹ́ ẹ ti ń mówó náà ò ní dímọ̀ yín lágbára Ọlọ́run àti gbogbo àwọn olùrànlọ́wọ́ yín àwọn patron àwọn matron wa kọ́lọ́run túbọ̀ jẹ́ kárí yín pé wàràfàánà ọmọ kanu àlíyà God bless you more thank you ẹ máa tẹ̀lé wa ká lọ láti iléeṣẹ́ Alesh. Sọ́sọ̀dọ̀dọ̀ fọdọ́dọ̀ sọ̀rọ̀ sọ́sọ̀dọ̀dọ̀ finú kan wà àjìjà ń gbára.